sì wà moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abe Olóòtú. Ìṣẹ̀ṣe is number one. When we talk of ìṣẹ̀ṣe, ó bẹ̀rẹ̀ látòrí bàbá àti ìyá ìṣẹ̀ṣe, bàbá ẹ̀ ìṣẹ̀ṣe, ìyá ẹ̀ ìṣẹ̀ṣe. Ilé tó ti wá kò sílé tí wọ́n ti rí ìṣẹ̀ṣe. It's a universe program. Ní Canada báyà wọ́n fi fẹ́ yẹ. Ìgbà tí wọ́n ṣọdún Ògún, ẹni kí lórí tí wọ́n kọ̀ rẹ́ mi. Ògún yè mọ́ yè. Ọdún tí èmi máa ń ṣe ọdún ṣọ̀kan ní balú ayé olóde ọdọọdún ó ti jẹ́ ìtòkò báyìí fáìlì tó bá ń bọ̀ àti ẹgbẹ́ lọ́dá gbọ́lọ́pù ní ìfọ̀nà tó ṣàkóso nígbà àti náà ọmọ yìí náà ààrẹ ọba ṣọ̀kan. Sọdún mìíràn lẹ́sàmọ́dún àwa táwa náà la máa wá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba ìlú lọ́balọ́ba nínú ìjòyè a dúpẹ́ lọ́wọ́ yín.